Dásọ́lá Ẹfúnníyì oníròyìn Awíkonko mo kí yín lónílé mo kí yín lálejò mo kọ́ lọ́kùnrin mo kọ́ lóbìnrin ọmọdé àgbàlagbà oyún inú àṣẹ́ẹ̀dí gbogbo etí tó gbọ́ mi pátápátá ni mo kí mi ò lólódì ẹnìkan gbogbo ojú tó ń wò mí mo kí yín ọdẹ ọdún bí o ẹ̀sìnkú iṣẹ́ látàárọ̀ iṣẹ́ wa ò ní dìṣẹ́ láṣẹ Elédùmarè. Ìròyìn Awíkonko tẹlifíṣàn pẹ̀lú Dásọ́lá Ẹfúnníyì ló ń dé sójú ìwòran yín lónìí ọjọ́bọ̀ ọjọ́ 13 oṣù kọkànlá ọdún 2025. Ẹ̀mí tíṣẹ̀ yìí àtàrí kẹ́ ẹ máa bá mi bọ̀ nítorí ẹni tó bá lọ ló bá kú ṣáájú ẹ̀gbọ́n kókó tó wà nínú ìròyìn náà. Wike jẹ̀bi pé ó pe ọmọ ogun ní òmùgọ̀ àmọ́ iléeṣẹ́ ológun gbọ́dọ̀ dá sẹ̀ríà fún ọmọ ogun tó gbéná wojú Wike káwọn ọmọ ogun má bàa dáwọ́ jọ lu mínísítà lọ́jọ́ kan ẹni tó sọ bẹ́ẹ̀ ẹ máa mọ̀ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ilé-ẹjọ́ gíga kò lágbára láti dá ẹjọ́ mi lọ́sẹ̀ tó ń bọ̀ yóò dáa kó jáwọ́ nínú rẹ̀ Nnamdi Kanu ló sọ bẹ́ẹ̀. Wọ́n ń pè mí ní olè ajagunbalẹ̀ lórí ọ̀nà Circular Road àmọ́ mi ò ní ẹnì kankan láti ṣàlàyé fún gómìnà Ṣèyí Mákindé òun ló sọ bẹ́ẹ̀. Ọmọ orílẹ̀-èdè Mexico joyè Gbáwoníyì ní Èkìtì ó ní àṣà Yorùbá kò gbọdọ̀ parun. Àwọn akẹ́kọ̀ọ́ lu olùkọ́ kan pa ní ìlú Ògbómọ̀ṣọ́ àní tìdíṣẹ́ tá a yàn láàyò rí kúwe láṣẹ Èdùmàrè. Ní báyìí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Onímọ̀ nípa ètò ààbò kan tó tún jẹ́ ajagunfẹ̀yìntì ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Akin Adéyí ló ti sọ pé ẹbí kan péré ni mínísítà ìlú Àbújá Nyesom Wike ló ní lórí fàákájà tó wáyé láàrin rẹ̀ àti ọmọ ogun ojú omi kan l'Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun. Ajagunfẹ̀yìntì Adéyí ó ní ẹ̀bi Wike ni pé ó pe ọmọ ogun náà ní òmùgọ̀ ní gbangba àmọ́ nǹkan tó ṣokùnfà fàákájà yìí ni pé ọ̀gá iléeṣẹ́ ọmọ ológun ojú omi tẹ́lẹ̀ Awal Gambo kò rí ìwé ilẹ̀ kó sílẹ̀. Iṣẹ́ Wike ló ń ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ FCTA tó ń rí sí ètò ìṣèjọba nílùú Àbújá tí wọ́n bá béèrè ìwé ilẹ̀ lọ́wọ́ èèyàn ó ní láti kó sílẹ̀ kì í ṣe pé kó wá kó àwọn ọmọ ogun lọ sórí ilẹ̀ wípé kí wọ́n máa yìnbọn pa ẹnikẹ́ni tí wọ́n bá rí lórí ilẹ̀. Irú ìwàsí yìí kò tọ̀nà rárá. Èyí túmọ̀ sí pé ọ̀gágun tó ní ilẹ̀ náà kò ní ìwé ilẹ̀ ọ̀hún lọ́wọ́. Èkejì ni pé jíjá ilẹ̀ onílẹ̀ gbà ni wọ́n máa ń pe irú nǹkan báyẹn. Onímọ̀ nípa ètò ààbò náà tún sọ pé ta ló fáwọn ọmọ ogun tó pọ̀ tó bá yẹn láṣẹ láti lọ máa ṣọ́ ilẹ̀ ọ̀gágun tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Ọ̀gbẹ́ni Adéyí ní iṣẹ́ tí kò tọ̀nà ni wọ́n máa ń pe irú iṣẹ́ táwọn ọmọ ogun ń ṣe lórí ilẹ̀ náà. Fífi ìbọn dẹ́rù bá àwọn èèyàn táwọn ológun yìí ń ṣe kò bá òfin mu rárá àti pé dídènà máwọn òṣìṣẹ́ ìjọba láti ṣiṣẹ́ wọn náà ó lòdì sófin. Ajagunfẹ̀yìntì Adéyí ní ìyàlẹ́nu ló jẹ́ fóun wípé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ń fi ojú òṣèlú wo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ọ̀gbẹ́ni Adéyí wá ní ìwà àrífín ni ọmọ ogun ojú omi táwọn èèyàn ń gbóríyìn fún yìí lórí ẹ̀rọ ayélujára hù sí Wike tó jẹ́ mínísítà orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní wọ́n kọ́ wa nínú iṣẹ́ ológun wípé àwọn alágbádá tó wà ní ìjọba ni ọ̀gá wa. Ìwà àbùkù ni ọmọ ogun yìí hù. Ó yẹ kó rántí wípé ọ̀gá làwọn mínísítà jẹ́ fún àwọn ọ̀gá iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà. Yàtọ̀ síṣẹ́ ológun gan, ọmọ ogun yìí kò hùwà bí ẹni tí ó ti lé rere jáde rárá. Ọmọ ogun yìí kò hùwà bí ẹni pé ìwà ìbọ̀wọ̀ fún àgbà sì tún wà nínú iṣẹ́ ológun torí tó bá jẹ́ pé ológun ni Wike ni ọ̀gágun àgbà ni kò bá jẹ́ lẹ́nu iṣẹ́ ológun.
ajagunfẹ̀yìntì Adéyí ní àwọn aráàlú náà ló ń kọrin mọ́ àwọn ọmọ ogun lápá tí wọ́n fi ń ṣìwàwù. Onímọ̀ nípa ètò ààbò ọ̀hún wá sọ pé iléeṣẹ́ ológun gbọ́dọ̀ dá sẹ̀ríà fún ọmọ ogun yìí káwọn akẹgbẹ́ rẹ̀ lè máa wò bí àwòkọ́ṣe. Ọ̀gbẹ́ni Adéyí ní pẹ̀lú bí ọ̀pọ̀ èèyàn ṣe ń gbóríyìn fún ọmọ ogun yìí, àfàìmọ̀ káwọn ọmọ ogun má dáwọ́ jọ lu mínísítà tàbí gómìnà lọ́jọ́ kan. Ó ní kò sí àpọ́nlé nínú kí ọmọdé máa rí àgbàlagbà fín. Adarí ẹgbẹ́ àwọn ajìjàgbara Biafra Nnamdi Kanu ló ti ké sí ilé-ẹjọ́ gíga tó ń gbọ́ ẹjọ́ rẹ̀ nílùú Àbújá pé kó wági lé ìdájọ́ tó ń múra láti ṣe fún òun lógúnjọ́ oṣù yìí. Kanu ló sọ bẹ́ẹ̀ nínú ìwé kan tó fi ṣọwọ́ sí adájọ́ James Omotosho nínú èyí tó ti sọ pé kò sí òfin tó kín ẹjọ́ tí ìjọba ń bá òun ṣe lẹ́yìn. Àìpẹ́ yìí ní Kanu lé gbogbo àwọn agbẹjọ́rò rẹ̀ tí adájọ́ àgbà Nàìjíríà tẹ́lẹ̀ Kanu Agabi San jẹ́ adarí wọn, tó sì sọ pé òun fúnra òun ni yóò máa ṣojú ara òun níwájú adájọ́. Nínú àríyànjiyàn Kanu, ó ní òfin tí wọ́n fi pe òun lẹ́jọ́ tó jẹ́ òfin dídènà ìwà ìgbésùnmọ̀mí ti ọdún 2013 tako àwọn abala òfin ti ọdún 1999 kan àti òfin tó sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ aráàlú ní African Charter on Human and People's Rights. Ó ní ilé-ẹjọ́ náà gbọ́dọ̀ gbà pé ẹ̀sùn 15 tí wọ́n fi kan òun tó ti di ẹ̀sùn keje báyìí kò sí nínú ìwé òfin Nàìjíríà mọ́. Kanu wá tẹ̀síwájú pé tí wọ́n bá tẹ̀lé òfin tó ń dènà ìwà ìgbésùnmọ̀mí ti ọdún 2022, ó túmọ̀ sí pé ilé-ẹjọ́ gíga náà kò lágbára láti ṣe ẹjọ́ òun láì ní ẹ̀rí nítorí ohun tí wọ́n pè òun lẹ́jọ́ lé lórí ló jẹ́ ẹ̀ṣẹ̀ lábẹ́ òfin orílẹ̀-èdè Kenya tí wọ́n ti gbé òun lọ́nà tí kò tọ́. Ẹ̀sùn 7 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba àpapọ̀ fi kan Kanu. Ẹ̀sùn náà ló rọ̀ mọ́ ìgbésùnmọ̀mí níwájú adájọ́ James Omotosho. Ìjọba tún fẹ̀sùn kan Kanu pé òun ló ń léwájú ẹgbẹ́ tó fẹ́ kó àwọn ìpínlẹ̀ kan ní ìlà oòrùn àti lára ìpínlẹ̀ Kogi àti Benue kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ àwọn ọmọ Ìgbò kan nílùú Àbújá, Igbo Community Association, ló ti kìlọ̀ pé ìdájọ́ Nnamdi Kanu tí yóò wáyé lógúnjọ́ oṣù yìí ló lè dá rúgúdù sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ ẹgbẹ́ náà Nkena Esenukwe sọ nínú àtẹ̀jáde kan pé kí ilé-ẹjọ́ tó fẹ́ ṣe ìdájọ́ náà ṣọ́ra nítorí Kanu kò tí ì sọ̀rọ̀ gbé ara rẹ̀ lẹ́yìn nílé-ẹjọ́ ọ̀hún, kò sì yẹ kí ìdájọ́ wáyé láì jẹ́ pé ó ṣe bẹ́ẹ̀. Esekwe sọ pé kò tọ́ kí ìdájọ́ àfúrásì náà wáyé láì jẹ́ kí òun fúnra rẹ̀ láǹfààní láti sọ tẹnu rẹ̀ nílé-ẹjọ́ náà. Gẹ́gẹ́ bí ó ti sọ, ọ̀nà tí kò bá òfin mu ní ìjọba Nàìjíríà fi jí Kanu gbé kúrò lórílẹ̀-èdè Kenya wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti bẹ̀rẹ̀ ẹjọ́ náà. Ó ní wọ́n tún fi Kanu sí àtìmọ́lé fún odidi ọdún 4 gbáko nígbà tí ilé-ẹjọ́ kankan kò tíì sọ pé ó jẹ̀bi ẹ̀sùn kankan. Lẹ́yìn náà ló wá rọ Ààrẹ Bọ́lá Tinubu kó wo ọ̀nà míì tí ó fi tú Kanu sílẹ̀. Ó tún rọ adájọ́ Omotosho láti fi ọgbọ́n wo ìgbẹ́jọ́ náà látàrí orúkọ tuntun tí ààrẹ Donald Trump ti Amẹ́ríkà ṣẹ̀ṣẹ̀ sọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá parí ọ̀rọ̀ rẹ̀ pé kí wọ́n tú Kanu sílẹ̀ kí gùdùgbẹ̀ ńlá má bàa já ní Nàìjíríà lẹ́yìn tí wọ́n bá ṣe ìdájọ́ fún Kanu tán. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, Gómìnà Ṣèyí Mákindé ló ti sọ pé gbogbo orúkọ tí kò dára táwọn èèyàn kan ń pe òun nítorí ọ̀rọ̀ ilẹ̀ Circular Road ti ìlú Ìbàdàn kò tu irun kankan lára òun. Mákindé ní ọ̀kan lára ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn olórí ni èyí jẹ́. Ó sọ èyí lásìkò tó ń ṣí ibùdókọ̀ Ìbàdàn kan pé àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn ti pe òun ní àwọn orúkọ oríṣiríṣi bí ẹni tí ó ń já ilẹ̀ gbà, olè àti àwọn orúkọ mìíràn tí kò dára. Ó wá fi kún pé ẹnikẹ́ni tó bá ní ẹ̀rí pé òun já
ilẹ̀ gbà àbí òun jẹ lára ilẹ̀ circular road náà kí wọ́n mú ẹ̀rí wọn síta bó ṣe ní àfikún ilẹ̀ 500 mítà tí wọ́n fi kún ilẹ̀ náà ló wà fún mímú ìgbèrú bá ètò ọrọ̀ ajé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tẹ̀síwájú pé gbogbo ìfẹ̀hónúhàn táwọn èèyàn ń ṣe ni òun rí àmọ́ òun kò ní bá àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn òun sọ̀rọ̀. Mákindé ní káwọn tí ọ̀rọ̀ ilẹ̀ náà kàn jẹ́ kí àwọn pàdé ní òpópónà circular road fún ìjíròrò tó sì tẹnumọ́ pé àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn báyìí kì í ṣe àwọn tó nílẹ̀ gan pé àwọn kan ló ń ṣe agbátẹrù wọn. Ó ní àkànṣe iṣẹ́ òpópónà náà ti ń wáyé fún ọdún pípẹ́ tó sì nílò kí wọ́n mú ìgbòòrò bá fún ètò ọrọ̀ ajé láti ìgbà tí ìfẹ̀hónúhàn ti bẹ̀rẹ̀ ní ìlú Ìbàdàn láti ọ̀dọ̀ àwọn tí ìjọba gómìnà Ṣèyí Mákindé fẹ́ wó ilé wọn lórí àtúnṣe ọ̀nà sákúlà ọ̀hún ni àwọn èèyàn ti ń retí pé kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀. Bí ìfẹ̀hónúhàn náà ṣe ń tẹ̀síwájú, ìjọba gómìnà Ṣèyí Mákindé ti padà sọ abala tiẹ̀ nínú ìgbésẹ̀ náà. Olùgbaninímọ̀ràn pàtàkì fún gómìnà Ṣèyí Mákindé lórí ìdásílẹ̀ ìlú tuntun àti ìgbòòrò Mọ́fọ́lúkẹ́ Adébíyì ó ṣàlàyé pé ọ̀pọ̀ àwọn ilé tí ọ̀rọ̀ yìí kàn ni kò ní ìwé àṣẹ ìkọ́lé gidi. Adébíyì tó sọ̀rọ̀ níbi ìpàdé àwọn olùwòye àwùjọ tó wáyé nílùú Ìbàdàn lọ́jọ́ Ìṣẹ́gun sọ pé ààyè mítà 500 tó wà lẹ́gbẹ̀ẹ́ méjèèjì ọ̀nà sákúlà ọ̀hún ni wọ́n ti ṣe àgbékalẹ̀ bí wọn yóò ṣe ṣe láti ọdún 2018 tí wọ́n sì ti tẹ̀ jáde. Ó fi kún pé mítà 75 tó jẹ́ dandan lẹ́gbẹ̀ẹ́ méjèèjì tó ṣẹ́kù ní ìjọba yóò lò láti fi ṣe ìloro ibi tí àwọn èèyàn lè gbà. Nígbà tó ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí ọ̀rọ̀ ilé wíwó yìí kàn pé ṣé wọ́n ti rí owó gbà má bínú gbà láti ọ̀dọ̀ ìjọba, Adébíyì sọ pé àwọn 100 nínú ilé 128 tí ọ̀rọ̀ náà kàn ni wọ́n ti rí owó ọ̀hún gbà. Kábíyèsí ìlú Ọ̀tún Èkìtì Ọba Adékúnlé Adéagbo ló ti fi ọmọ orílẹ̀-èdè Mexico kan Ọmọwálé Ifámúsùn Gomez jẹ oyè gbàwóníyì ti ìlú Mọ̀bà nílùú Ọ̀tún Èkìtì. Gomez jẹ́ ọmọ orílẹ̀-èdè Mexico tó fẹ́ràn àṣà Yorùbá tó sì tún jẹ́ babaláwo. Ayẹyẹ ìwúyè náà ló wáyé níbi ọdún Ifá àti ọdún 2025 tó wáyé nílùú Ọ̀tún Èkìtì. Ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí ló tẹ̀lé Gomez láti ìlú Miami, ìpínlẹ̀ Florida nílẹ̀ Amẹ́ríkà fún ayẹyẹ ìwúyè náà. Gẹ́gẹ́ bí ohun tí orí adé ti ìlú Ọ̀tún Èkìtì sọ, wọ́n fi Gomez jẹ oyè náà látàrí akitiyan rẹ̀ láti gbé àṣà ilẹ̀ Yorùbá ga àti kí àṣà náà má bàa di ohun ìparun. Nígbà tó ń sọ̀rọ̀, Ọba Adéagbo sọ pé gbígbé àṣà ẹni lárugẹ ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Lẹ́yìn náà ló ké pe ìjọba ìpínlẹ̀ Èkìtì àti ìjọba àpapọ̀ pé kí wọ́n gbé òbítíbitì owó kalẹ̀ fún ìgbélárugẹ àṣà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà kí àṣà má bàa parun àti pé ṣíṣe bẹ́ẹ̀ tún lè pa owó wọlé fún ìjọba. Nígbà tí Gomez ń sọ̀rọ̀ ń tiẹ̀, ó dúpẹ́ lọ́wọ́ kábíyèsí náà fún bó ṣe ka òun yẹ fún oyè ọ̀hún. Lẹ́yìn náà ló ṣèlérí láti tẹ̀síwájú láti máa gbé àṣà ìlú Ọ̀tún Èkìtì lárugẹ. Ó wá parí ọ̀rọ̀ rẹ̀ pé àṣà tó dára ni àṣà Yorùbá jẹ́. Àwọn ọmọ Yorùbá sì gbọ́dọ̀ ṣe gbogbo ohun tó yẹ láti rí dájú pé àṣà náà kò parẹ́ títí láé. Ní ọjọ́ díẹ̀ sẹ́yìn báyìí, ní ìròyìn kan ti gba orí ayélujára kan pé àwọn akẹ́kọ̀ọ́ kan ní ilé ẹ̀kọ́ Sọ́hún High School tó wà ní ìjọba ìbílẹ̀ Àríwá Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n lu ọ̀kan lára olùkọ́ wọn ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Fatai Adégòkè títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Àtẹ̀jáde kan tí ẹgbẹ́ olùkọ́ Nigerian Union of Teachers NUT ẹ̀ka ti ìlú Ògbómọ̀ṣọ́ fi sórí ẹ̀rọ ayélujára sọ pé
pẹ̀lú ọgbẹ́ ọkàn ni àwọn fi ń kẹ́dùn ikú ọ̀gbẹ́ni Adégòkè tó pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn táwọn akẹ́kọ̀ọ́ kan lù ú bíi ejò àìjẹ. Àtẹ̀jáde náà ni wọ́n fi ń ké pe àwọn àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ àti gbogbo èèyàn lápapọ̀ láti dìde sí ọ̀rọ̀ náà kí wọ́n sì rí i dájú pé àwọn akẹ́kọ̀ọ́ tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà fojú winá òfin. Èyí tí ń fa onírúurú awuyewuye lórí ayélujára tí àwọn èèyàn sì ń pè fún ìwádìí kíkún lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ìròyìn kan nílùú Ògbómọ̀ṣọ́ nínú ìròyìn kan tí wọ́n fi léde lọ́jọ́rú ọjọ́ 6 oṣù kọkànlá yìí ni wọ́n sọ pé àwọn bá olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ Sọ̀ún High School Adéyínká Àjàyí sọ̀rọ̀ láti fìdí ohun tó ṣẹlẹ̀ gan-an múlẹ̀. Àjàyí ṣàlàyé pé ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ni òun di olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ náà tó sì jẹ́ pé láti ìgbà tí òun sì ti di ọ̀gá ilé ẹ̀kọ́ náà ní ọ̀gbẹ́ni Adégòkè ti máa ń lọ sí ilé ìwòsàn ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ láti lọ ṣàyẹ̀wò ara rẹ̀. Ó ní wọ́n sọ fún òun pé Adégòkè ti fìgbà kan rí ní ìjàmbá ọkọ̀ tó lágbára èyí tó jẹ́ pé gbogbo èèyàn tó wà nínú ọkọ̀ náà ló pàdánù ẹ̀mí wọn àyàfi òun nìkan. Wọ́n ní láti ìgbà náà ló ti ní egbò lápá àti ẹsẹ̀ èyí tí òun rò pé kò jìnnà tán. Lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé láìpẹ́ yìí, Àjàyí sọ pé Adégòkè ń rìn káàkiri ilé ẹ̀kọ́ lọ́jọ́ kan tó sì rí àwọn akẹ́kọ̀ọ́ kan níbi tí wọ́n ti ń ta káàdì nínú yàrá ìkẹ́kọ̀ọ́ kan tí wọn ò lò mọ́. Bó ṣe rí wọn, ó pariwo mọ́ wọn tó sì ní kí gbogbo wọn jáde wá bá òun. Ọ̀gá àgbà yìí fi kún pé Adégòkè kì í ṣe olùkọ́ tó sábà máa ń na akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ó dàbíi pé nǹkan tí àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe dùn púpọ̀ tó sì gbìyànjú láti nà wọ́n. Níbi tó ti ń nà wọ́n ní ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà ti gbé ọwọ́ sókè láti dá dúró àmọ́ ó dàbíi pé ibi ọwọ́ tó ń dùn tẹ́lẹ̀ ni akẹ́kọ̀ọ́ náà kàn. Àjàyí ní kò pẹ́ rárá ni ọwọ́ Adégòkè bẹ̀rẹ̀ sí ní wú tó sì gba ilé ìwòsàn lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní òun gbọ́ pé ó tún lọ sí àwọn ilé ìwòsàn míì níbi tí wọ́n ti bá tún ọwọ́ náà tò tí wọ́n sì dá dúró síbẹ̀. Àjàyí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tí mo gbà á nímọ̀ràn pé kó padà sí ilé ìwòsàn Bowen University Teaching Hospital BUT tó wà ní Ògbómọ̀ṣọ́. Ní ilé ìwòsàn BUT ọ̀hún láti mọ̀ pé egungun rẹ̀ ti le tó sì ti kán káàkiri ara rẹ̀. Dókítà kan sọ fún mi pé Adégòkè ti ní àìsàn jẹjẹrẹ nínú egungun tó sì ti ń ṣàkóbá fáwọn sẹ́ẹ̀lì ara rẹ̀. Wọ́n sọ wípé ó ṣeéṣe kí ó má yè kódà bí wọ́n bá ṣe iṣẹ́ abẹ láti pààrọ̀ àwọn egungun ara rẹ̀. Ó sọ pé nǹkan tó ṣẹlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà nìyẹn àti pé kì í ṣe pé àwọn akẹ́kọ̀ọ́ ló lù ú títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀, alága ẹgbẹ́ olùkọ́ nílùú Ògbómọ̀ṣọ́ Bínúyọ̀ Fọláṣadé Adédoyin sọ pé ìṣẹ̀lẹ̀ náà kì í ṣe pé àwọn akẹ́kọ̀ọ́ ló lu olùkọ́ náà títí tó fi jáde láyé. Ó ní ìṣẹ̀lẹ̀ tó wáyé nígbà tó fẹ́ lu àwọn akẹ́kọ̀ọ́ náà kàn jẹ́ sábàbí ni àti pé kò ní ohunkóhun ṣe nípa ikú rẹ̀. Tó mọ̀ọ́dẹ́mọ̀ọ́gẹ̀ ìpéǹpéjú làálà fìlà tó bá ti ń kọjá ìpéǹpéjú á di bàbá ṣé ò sí nǹkan ní ìlà máa fàdàgbà ìròyìn Awíkonko tẹlifíṣàn rọ̀ sí fún tòní. Ọmọdásọlá ìfúnní ìlú oníròyìn. Ẹ ṣeun tẹ́ ń wò wá tẹ́ ń tẹ́tí sí wa. Ó dìgbà kan náà, ire o.